Adeleke àti APC ọ̀rọ̀ ti dàrú o. Ṣé ẹ ti gbọ́ pé Adeleke kò ní lọ sínú APC mọ́? Kò lọ mọ́ o. Àmọ́ pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 22 oṣù keje ọdún 2025 tá a wà yìí láàrin gómìnà Adémọ́lá Adeleke àti ẹgbẹ́ òṣèlú APC tó múra láti wọ inú ẹ̀ tẹ́lẹ̀. Kò sí ẹni tí kinní náà yóò dùn mọ́ báyìí ju ọ̀gbẹ́ni Raufu Arẹ́gbẹ́ṣọlá lọ, akọ̀wé ẹgbẹ́ tuntun tí wọ́n ń pè ní ADC. Ṣé bí ẹ̀rẹ̀kẹ́ ọmọ ẹranko kò bá bàjẹ́ tí ọmọ ènìyàn kò lè dáa? Ọmọ tó kú ní kékeré ló fàyà ẹ̀ lé bàbá ẹ̀ lọ́wọ́, yóò fojú ẹ̀ rí màbo. Èdè àìyedè tó ṣẹlẹ̀ láàrin Adeleke àti àwọn APC yìí ìdùnnú Arẹ́gbẹ́ ni o. Ìdí ni pé ìjayà ló wà fún òun àti ẹgbẹ́ ẹ̀ tẹ́lẹ̀, bó tilẹ̀ jẹ́ pé ó ń lérí pé òun yóò lé Adeleke nípò gómìnà. Òun náà mọ̀ pé kínní náà yóò le gan-an bíi labalábá tó fẹ́ paná súyà ni. Nítorí bí Adeleke bá fi lè wọnú APC, kò sí bí òun Arẹ́gbẹ́ ìbá ti rí mú mi tàbí kó mú mi kó sọ̀kéèmù sílẹ̀, wọn yóò fún un pa ni. Àmọ́ nígbà yìí tí ọ̀fọ́n ti wá tọ̀ sí gbẹ̀gìrì láàrin Adeleke àti àwọn aṣáájú APC tí kálukú sì ti kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́, ìbò Ọ̀ṣun yóò wá pín sí ọ̀nà mẹ́ta. Àwọn PDP ti Adeleke yóò kó ọ̀kan, àwọn APC ti Oyètọ́lá yóò kó ọ̀kan, bẹ́ẹ̀ ni àwọn ti Arẹ́gbẹ́ náà kò ní lọ lọ́wọ́ òfo. Ọ̀rọ̀ yóò sì di ẹni bá yára lògùn ń gbè. Kò sẹ́ni tó rò pé níbi tí ọ̀rọ̀ Adeleke àti àwọn APC yóò padà já sí nìyí o. Nítorí níṣe ló jọ pé wọ́n ti fẹnu ọ̀rọ̀ náà jóná lọ́dọ̀ olórí oko káàfàtà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà padà bẹ́yìn yọ, kò sì jọ pé àjọṣepọ̀ náà yóò kẹsẹ̀ járí mọ́. Lẹ́yìn ìpàdé tí Adeleke ṣe pẹ̀lú Tinubu lẹ́kọ̀ọ́ lọ́jọ́sí, òun ti múra láti wọ inú APC pẹ̀lú gbogbo àwọn èèyàn ẹ̀. Gbogbo ètò ló sì ti parí nítorí ọ̀sẹ̀ tó kọjá ló pe ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ PDP Ọ̀ṣun tó sì ṣàlàyé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ fún wọn àti ìdí tí àwọn fi gbọ́dọ̀ lọ sínú APC nítorí Tinubu, tí àwọn ìgbìmọ̀ náà pàápàá sì fàṣẹ sí pé kò sí ewu lẹ́gbẹ̀rin ẹ̀kọ́ pé kò nìṣó, àwọn yóò tẹ̀lé lọ síbi yòówù tó bá ń lọ. Àmọ́ ìgbìmọ̀ àwọn apàṣẹ PDP yìí náà ló tún pàdé lónìí yìí o. Wọ́n sì tún fàṣẹ sí báyìí pé Adeleke kò ní lọ síbì kan kó jókòó sínú PDP kó sì du ipò gómìnà nítorí ìdánilójú wà dáadáa pé yóò wọlé. Àwọn ìgbìmọ̀ yìí ní níwọ̀n ìgbà tó jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ìrùn Bọ́lá Tinubu fúnra ẹ̀, àwọn ò ní já a kulẹ̀. Gbogbo ìbò àwọn pátá nínú PDP làwọn yóò dì fún lásìkò ìdìbò ààrẹ. Bẹ́ẹ̀ náà làwọn yóò sì dìbò fún Adeleke kó máa bá iṣẹ́ gómìnà ẹ̀ lọ. Báwo lọ̀rọ̀ náà ṣe tún wá padà di pẹ́kẹ́pẹ́kẹ́ bẹ́ẹ̀ yẹn o? Nígbà tí ọ̀rọ̀ kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú àtẹ̀jáde kan tí wọ́n ní olóyè Bísí Àkàndé ló sọ̀rọ̀ náà, tí bàbá náà sì sáré jáde pé òun kọ́ lòun sọ o. Àwọn tí wọ́n mọ bí òṣèlú Ọ̀ṣun àti tinú APC ti ṣe rí ní ọgbọ́n àgbà ní bàbá lò, pé báwo lèèyàn yóò ṣe ṣòṣà lódò lẹ́yìn làbẹ́làbẹ́, pé kò sí bí irú ìwé bẹ́ẹ̀ yóò ṣe jáde tí kì í bá ṣe pé bàbá mọ kinní kan tàbí kó ti sọ kinní kan fáwọn kan nípa ọ̀rọ̀ náà. Àwọn tí wọ́n sọ báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun o, olóṣèlú wo ni wọ́n wá bí dáadáa tí ó lọ lo orúkọ Bísí Àkàndé fún irú ìròyìn burúkú bẹ́ẹ̀ yẹn tí wọn kò sì ní wá tọ̀hún kàn láàrin ọjọ́ mẹ́ta síra wọn. Àmọ́ títí di àsìkò yìí kò sẹ́ni tó mọ ẹni tó gbé ìwé tí wọ́n fi bú Adémọ́lá Adeleke jáde. Bẹ́ẹ̀ ni bàbá Àkàndé fúnra ẹ̀ kò sì wá ẹni náà. Ohun tí àwọn kan ṣe sọ pé bí kì í bá ṣe pé Àkàndé ló kọ lẹ́tà náà, a jẹ́ pé ó ti sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lójú àwọn kan nínú APC pé kò dáa kí Adeleke wá sínú ẹgbẹ́ àwọn. Ọ̀rọ̀ tó sọ náà làwọn yẹn sọ dìwé tí wọ́n sì fi bẹ̀rẹ̀ sí to ìpọ̀rí Adeleke fún, tí wọ́n sì ní àwọn ò fẹ́ nínú APC. Àwọn tí wọ́n mọ̀dé ọ̀rọ̀ yìí ní ẹ̀rù Tinubu ní bàbá àti àwọn tí wọ́n ń gọ sẹ́yìn abẹ́rẹ́ pé àwọn kò lòdì sí kí Adeleke wá bá àwọn ń bà. Bí èèyàn bá la inú ìfun wọn wò, ẹ̀jẹ̀ oró ló wà níbẹ̀. Àwọn kan nínú wọn kò sì lè mú Adeleke dé kọ̀rọ̀ kí wọ́n tó yin ìlọ́rùn. Àmọ́ nítorí pé Tinubu ti bá àwọn èèyàn yìí ṣe àwọn àdéhùn kan tí Adeleke àti àwọn èèyàn tirẹ̀ náà sì ti sọ pé àwọn lọ sínú ẹgbẹ́ náà, àwọn aṣáájú APC kan kò mọ bí wọn yóò ti takò ó. Ìyẹn ni wọ́n ṣe sásá bí Àkàndé tí wọ́n sì ń tú àṣírí oríṣiríṣi. Bí ẹ bá rántí lẹ́tà tí wọ́n kọ náà,
ohun tí wọ́n sọ síbẹ̀ ni pé Adeleke ti kú nídìí òṣèlú, kò sì dá kí APC wá di ibojì tí wọn yóò máa sin àwọn àkúdàáyà olóṣèlú sí. Wọ́n ní Adeleke yìí kò ní àǹfààní kankan lára mọ́ nídìí òṣèlú, pé kò sì sí ìdí tí wọn yóò fi jẹ́ kó wá sọ ẹgbẹ́ APC di ilé ìsinmi. Wọ́n ní bí Adeleke bá dá ara ẹ̀ lójú kó bọ́ sí gbangba kó wá du ipò náà, kó wá rí bí àwọn ará Ọ̀ṣun yóò ti fi òun ṣe yẹ̀yẹ́ tó. Lẹ́tà náà ni wọ́n kọ tí wọ́n fi orúkọ bàbá Àkàndé sí, kí bàbá tó sọ pé òun kò mọ nǹkan kan nípa ẹ̀ o. Bẹ́ẹ̀ nínú APC ni wọ́n ti kọ. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé ọ̀pọ̀ àwọn aṣáájú APC ni wọ́n lòdì sí gan kí Adeleke wá sínú PDP. Ohun tí wọ́n ń sọ ni pé yàtọ̀ sí Adeleke, PDP ò dáa, ẹni bá sì ti jẹ́ ọmọ ẹgbẹ́ PDP kò sí nǹkan rere tó ní tó lè ṣe fún àwọn ará Ọ̀ṣun. Ìyanu ni ọ̀rọ̀ báyìí jẹ́ fún àwọn tí wọ́n ń gbọ́ o, nítorí nígbà tí ọ̀nà fẹ́ dí mú àwọn tí wọ́n ń janu nínú APC yìí ní 2018, tí ilẹ̀ fẹ́ mọ́ olóró wọn sí gbangba, tí wọ́n dìbò tán tí Adeleke wọlé ìbò náà, àmọ́ tí wọ́n wà lé Joseph Afùwàpẹ́ tó ṣàkóso ètò ìdìbò náà lọ́rùn títí tí ìyẹn fi kéde lọ́jọ́ 23 oṣù kẹsàn-án ọdún náà pé ìbò náà kò tí ì parí. Ìjó làwọn APC ń jó, ayọ̀ ni wọ́n ń yọ̀, tí wọ́n sì sáré burúkú gba ilé Oyèọlá Omíṣore lọ. Àwọn èèyàn yìí mọ̀ pé PDP l'Omíṣore láti ọjọ́ tó ti pẹ́ wá, àti pé ọ̀tá àwọn gan ni. Ṣé òun ni igbákejì Bísí Àkàndé ní 1999 kí ìjà tó dé? Láti ìgbà náà ni ìyẹn kò sì ti bá wọn ṣe. Àmọ́ nígbà tí APC há lóòótọ́ wọ́n sáré gba ilé ọkùnrin náà lọ. Ó sì fẹ́rẹ̀ jẹ́ gbogbo àwọn tí wọ́n lágbára jù nínú ẹgbẹ́ náà nígbà náà ni wọ́n lọ. Adams Oshiomhole ló ṣáájú, ṣé òun lálága ẹgbẹ́ APC nígbà náà. Bẹ́ẹ̀ ló mú Káyọ̀dé Fáyẹmí dání, gómìnà Èkìtì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ ló mú Ìbíkúnlé Amósù tí í ṣe gómìnà Ògùn, àti Abdullahi Ganduje tí í ṣe gómìnà Kano. Isiaka Ajimobi tí í ṣe gómìnà Ọ̀yọ́ náà bá wọn lọ, àti Lai Mohammed tí í ṣe mínísítà fún ètò ìkéde. Gbogbo wọn yìí lọ ká Omíṣore mọ́lé ni. Wọ́n ní kó máa bọ̀ nínú ẹgbẹ́ àwọn, wọ́n ní kó bá àwọn ṣe kí àwọn lè wọlé ìbò náà. Níbi tí wọ́n ti dákìní náà bí ọgbọ́n tí wọ́n fi fẹ̀yìn Adeleke balẹ̀ nígbà náà nìyẹn. Ọ̀pọ̀ ọmọ Yorùbá àti àwọn èèyàn Ọ̀ṣun ni wọ́n sì mọ̀ pé ọgbọ́n ni àwọn APC dá sọ̀rọ̀ náà, kì í ṣe ojú lásán ni wọ́n fi kéde pé Gbóyèga Oyètọ́lá ló wọlé. Ìyẹn nínú oṣù kẹsàn-án ọdún 2018. Láti ìgbà náà ni Omíṣore ti jókòó sínú APC o, kò sì sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láti lé e mọ́. Bẹ́ẹ̀ pẹ̀lú ìjà burúkú tó wáyé láàrin òun àti Bísí Àkàndé níjọ́sí, kò yẹ kí Omíṣore jókòó rárá síbi tí Àkàndé bá jókòó sí. Àmọ́ bí ọ̀rọ̀ òṣèlú ṣe rí nìyẹn. Ìyẹn làwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà ṣe sọ pé àwọn tí wọ́n ń pariwo pé kí Adeleke má wá sínú APC yìí kì í ṣe pé wọ́n fẹ́ràn ẹgbẹ́ APC náà dénúdénú ni o, tàbí pé ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n fẹ́ràn. Calculation ni wọ́n ń ṣe, nítorí àwọn ipò tí wọ́n ti rò pé wọn yóò dì mú ohun kan náà tó wà lọ́kàn wọn nìyẹn. Àwọn tí wọ́n ń jà sípò gómìnà àti àwọn tí wọ́n fẹ́ ṣe kọmíṣánná fún wọn ti rò pé níwọ̀n ìgbà tó ti jẹ́ Tinubu ló wà nípò ààrẹ báyìí, ohun tí APC bá ṣe lọ́sùn àṣegbé ni. Àwọn yìí ti gbójúlé pé àwọn yóò na PDP pẹ̀lú agbára Tinubu, ipò tí àwọn fẹ́ yóò sì bọ́ sí àwọn lọ́wọ́. Ohun tí wọ́n ṣe ń pariwo rèé, tí wọ́n sì kórìíra pé kí Adeleke wá sínú APC, nítorí wọ́n ti lérò pé yóò gba gbogbo ipò náà lọ́wọ́ àwọn. Lóòótọ́ ni Adégbóyèga Oyètọ́lá kò dá sí kinní náà ní gbangba mọ́, nítorí ìbẹ̀rù àti ọ̀wọ̀ tó ní fún Tinubu, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ ohun tí òun náà ń ṣe níkọ̀rọ̀, nítorí gbogbo àwọn tí wọ́n ń bínú pé Adeleke ń bọ̀ yìí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ náà ni. Bẹ́ẹ̀ bó bá ṣe pé wọ́n rí orí Adeleke kì má bẹ́ nínú ìbò yìí ni, kò ní sí ẹgbẹ́ òṣèlú kan tí ó lè dún fín ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ìbò gómìnà náà. Àti PDP ni o, àti ADC ni, ẹgbẹ́ APC ni ìbá pa wọ́n fínfín. Àmọ́ pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ yìí, eré ìje burúkú, ìjà àgbà mẹ́ta yóò ṣẹlẹ̀. Ọ̀rọ̀ náà kò sì ní dẹrùn fún APC rárá, bó ti jẹ́ pé wọn yóò máa lérí báyìí pé àwọn yóò digbá, àwọn yóò dagbọ̀n, wọn yóò sì gbàgbé pé pẹ̀lú gbogbo agbára wọn tí wọ́n ní àwọn níyìí ní 2022, Adeleke nà wọ́n kò sì rí kinní kan ṣe sí i ní gbogbo ibi tí wọ́n lọ. Bẹ́ẹ̀ àwọn ni wọ́n wà níjọba àpapọ̀, àwọn náà ni wọ́n wà níjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, àmọ́ ìbò tí Adeleke ní ju èyí tí wọn yóò gbà sábẹ́ ìwé lọ.
ohun tó ṣẹlẹ̀ yìí bí ìgbà tí APC sọ ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ nù ní o nítorí àǹfààní tí wọ́n ní láti pa ẹgbẹ́ PDP kú fínfín ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n jẹ́ kó bọ́ mọ́ àwọn lọ́wọ́ yìí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ náà yóò máa lérí koro pé kò sí gìrì àwọn lọ̀gá àmọ́ nígbà tí eré ìje ọ̀hún bá bẹ̀rẹ̀ ajá yóò rí i pé òun kò lérí ẹṣin àwọn aṣáájú PDP ti já Adeleke gbà padà wọ́n sì ti ní òun náà làwọn fà kalẹ̀ láti du ipò gómìnà fún sáà kejì gbogbo ohun tí àwọn APC yóò sì rí lò láti fi ṣakọ náà ní orúkọ Tinubu àmọ́ àwọn aláṣẹ PDP Ọ̀ṣun ní kò sí ẹni tí àwọn yóò dìbò àwọn fún ju Tinubu yìí lọ nídìí èyí ìbánifúlẹ́ńgẹ́fúlẹ́ńgẹ́ APC yóò mọ lórí ọ̀rọ̀ Tinubu nítorí ọ̀pọ̀ àwọn aṣòfin àti àwọn òṣèlú PDP Ọ̀ṣun ni wọ́n ti sọ tẹ́lẹ̀ pé Tinubu làwọn yóò dìbò tàwọn fún àwọn apàṣẹ ẹgbẹ́ náà kàn fi òǹtẹ̀ lù ú lásán ni àwọn aláṣẹ PDP yìí níbi tí Oyinlọlá Ọlágúnsóyè wà tí Adeleke fúnra ẹ̀ jókòó àti igbákejì rẹ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n ní kì í ṣe Adeleke fúnra ẹ̀ ló lọ bá wọn pé òun fẹ́ wọ APC pé àwọn àgbà nínú ẹgbẹ́ náà ni wọ́n pè é bẹ́ẹ̀ làwọn sì lọ́ra gan láti jẹ́ kó lọ àmọ́ nítorí pé ó ní ohun tó lè ṣe ààrẹ láǹfààní ni ìyẹn làwọn ṣe gbà á láàyè wọ́n ní ṣùgbọ́n àwọn ti rí i báyìí pé inú àwọn olóṣèlú APC kan kò dùn nítorí ohun tí wọ́n ń wá ní tiwọn ìyẹn ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìsọkúsọ sí Adeleke bí ẹni pé òun ló kọ́kọ́ lọ bá wọn lóòótọ́ sì ni o kò sí èébú tí wọn ò tí ì bu Adeleke yìí tán lórí ọ̀rọ̀ yìí àwọn APC náà sì ni Ìyọlá Omiṣore fúnra ẹ̀ ti jáde ó ní Adeleke ń bẹ̀rù pé òun kò ní wọlé sípò gómìnà fún sáà kejì ohun tó ṣe ń sáré kiri nìyẹn ó ní tó bá fẹ́ wọ inú APC kò sí ohun tó burú o àmọ́ kì í ṣe àwọn ará Àbújá tàbí gómìnà Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ ni yóò máa gbé e lẹ́yìn káàkiri ó ní ìyẹn ò lè ṣeé ṣe ọ̀pọ̀ ìgbà ní Kọ́lá Ọlábísí tí í ṣe alukoro fún APC lọ́ṣùn tí takú ọ̀rọ̀ náà òun ló sì kọ́kọ́ sọ tẹ́lẹ̀ pé gbogbo ìrìn tí àwọn Adeleke ń rìn pé àwọn fẹ́ wọnú APC yẹn ìrìn ààrẹ ni o pé kò sí ẹnìkan nílé iṣẹ́ ààrẹ tó wà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni kò sì sí ẹnìkan nínú ẹgbẹ́ àwọn tó ń retí Adeleke pé irọ́ burúkú tó jìnnà sóòótọ́ lòun àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ ń pa pé àwọn ń bọ̀ nínú APC nítorí kò sẹ́ni tó ń wá wọn tàbí tó ṣetán láti gbà wọ́n lálejò sínú ẹgbẹ́ àwọn. bí gbogbo eléyìí sì ti ń ṣẹlẹ̀ tí àwọn ọmọ ẹ̀ kan nínú APC ń sọ̀kò ọ̀rọ̀ sí Adeleke Oyetola pàápàá kò wí kinní kan ẹnìkan kò sì lè sọ pé òun mọ tẹni tó ń ṣe àmọ́ bí ohun tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ wọ̀nyí bá ń ṣe kò bá tẹ́ ẹ lọ́rùn àwọn èèyàn rò pé ó yẹ kó dá wọn níbẹ̀ nù àbí nígbà tí mo mú ajá dání tí ò ń nà án mọ́ mi lára bí kò bá sí ajá lọ́wọ́ mi èmi gan ló bá nà nìyẹn o ìyẹn làwọn àgbààgbà PDP ṣe ní kò sí wàhálà o ojú agbami rèé kó ló bèlè mọ́ bèlè kí àwọn jọ kán ludo kí àwọn wá wo ibi tí kìnìún náà yóò yọrí sí láàrin àwọn. ohun tó kàn dájú ni pé ìran yóò dùn láti wò lọ́sùn lásìkò ìbò gómìnà ọdún tó ń bọ̀ nítorí níbi tí Arẹ́gbẹ́ṣọlá bá dúró bí ọ̀gbágbá lagun já tí Oyètọ́lá náà gẹ̀gùn bí àwọn oníṣàngó tí Adémọ́lá Adélékè náà joyè ejò ń gbòòrò kò sí kí gangan má sọ o. Adémọ́lá Adéjàre ló yẹ ọ̀rọ̀ Adélékè tó lóun ò bá wọn ṣe nínú APC mọ́ ìwò fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn ẹ kú dédé àkókò yìí o.